Eedi rèé nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan á ní gún ọ̀rẹ́ ẹ̀ lọ́bẹ pa. Títí di àkókò tá a fi ń kúrò yìí jọ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní tẹ̀sán pàǹtí nílùú Èkó ní abilékọ Nnkan wà. Àfàìmọ̀ kó má sì pẹ́ lọ́dọ̀ wọn dáadáa nítorí àwọn ọlọ́pàá fẹ́ kó ṣàlàyé ní kíkún ohun tó rí lọ́bẹ̀ tó fi wárò ọwọ́ pẹ̀lú bó ṣe gún ọ̀rẹ́ rẹ̀ olóògbé Glory Okon pa lọ́sẹ̀ tó kọjá. Aláròyé gbọ́ pé ṣe ni Glory lọ kí Òfìlì nílé rẹ̀ tó wà ní Greenfield Estate, Bádóore nílùú Àjá ìpínlẹ̀ Èkó. Lásìkò táwọn méjèèjì ń sọ̀rọ̀ lọ́wọ́ ni èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin wọn tí wọn kò sì gbọ́ ara wọn yé mọ́. Bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó mọ pàtó ohun tí wọ́n ń jà lé lórí, ọ̀rọ̀ tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ ọ̀hún ká Òfìlì lára débi pé tìbínú ló fi wọ ilé ìdáná rẹ̀ lọ nígbà tí yóò sì jáde ọ̀bẹ kan ló mú dání. Kò sì ronú lẹ́ẹ̀mejì rárá tó fi ọ̀bẹ náà gún ọ̀rẹ́ rẹ̀ lọ́rùn. Ojú ẹsẹ̀ ni ìyẹn ṣubú lulẹ̀ tó sì kú fíyínfín. Ọ̀kan lára àwọn ayálégbé níbi tí Nnkan ń gbé tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò dárúkọ ara rẹ̀ sọ pé kò sẹ́ni tó mọ ohun tó fàjà láàrin àwọn méjèèjì. Àwọn aráalé kan ń gbọ́ ariwo wọn láti inú yàrá Nnkan ni. Ó ní nígbà táwọn aráalé yòókù kò láǹfààní láti wọnú ilé lọ làjà láàrin àwọn méjèèjì ló mú kí bàbá onílé pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ kan gbìyànjú láti já ilẹ̀kùn ilé obìnrin yìí. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún wọn nígbà tí wọ́n bá Òfìlì lórí ọ̀rẹ́ rẹ̀ níbi tó ti fi ọ̀bẹ gún pa pátápátá. Lójú ẹsẹ̀ ni bàbá onílé tí afurasí apààyàn yìí ń gbé ti lọ fọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá agbègbè Àjá létí nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin sọ pé òun pàápàá ti gbọ́ sọ̀rọ̀ náà. Ó ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú Sunday ọ̀sẹ̀ tó kọjá ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí bàbá tó ní ilé tí obìnrin náà ń gbé sì lọ fọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá agbègbè Àjá létí. Hundeyin ní ojú ẹsẹ̀ ni àwọn ọlọ́pàá Àjá ti lọ fọwọ́ òfin mú Òfìlì nílé rẹ̀ pẹ̀lú ọ̀bẹ tó fi pa ọ̀rẹ́ rẹ̀ náà. Ó fi kún un pé wọ́n ti gbé òkú Glory lọ sílé ìgbókùpamọ́sí tí wọ́n sì ń wádìí lọ́wọ́lọ́wọ́ ohun tó fa gbogbo wàhálà náà. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.